bàbẹ́là láwà ilé àgọ́dọ̀ bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà lárugẹ bàbẹ́là láwà tàti ń kéde tàdé ń fàkọyọ bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí ètò bàbẹ́là Yorùbá. Bí ẹ ṣe mọ̀ ní ètò yìí a fẹ́ rí dájú wípé à ń sọ èdè Yorùbá láì fi èdè míì là Yorùbá pọ́nbélé. Ẹ dẹ̀ mọ̀ wípé tẹ bá ti gorí ètò yìí ẹ ti ní 50 náírà òun nìyẹn. Bí ẹ bá ṣe ń fi èdè míì là èdè Yorùbá tí èdè míì ń wọ̀ ọ́ ni a máa parẹ́. 5,000 ní èdè míì tí ẹ bá fi sí èdè Yorùbá tí ẹ bá sọ. Ẹ ní ìpele 4 láti lò láti dáhùn ìbéèrè 5 ní ìpele kọ̀ọ̀kan. Àlejò wa lónìí tó fẹ́ bá wa ta lórí ètò bàbẹ́là, kí ni orúkọ yín? Orúkọ mi ni Olúwaṣeun Òjó. Olúwaṣeun Òjó. Ṣé ẹ mọ̀ pé olófòfó náà wà níbí? Ó máa bá yín ta láti rí dájú wípé ibi tẹ́ bá ti fi èdè míì sí èdè Yorùbá ó máa yá láti pa owó yín rẹ́. Abala 5 ló pín sí: ìdámọ̀, àkànlò èdè, òwe àti ìbéèrè gbogbogbò. Ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè gbogbogbò. Ìbéèrè gbogbogbò ẹ gbé fún abayín mú ìbéèrè 5 tiyín, abayín mú ká fún yín ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ gbà ìbéèrè gbogbogbò. Ó dáa, kí ni ìbéèrè tí ẹ mú? Kí ni ìbéèrè yẹn? Ẹ gbé sókè, ẹ gbé sókè. Ìbéèrè kelòó lẹ mú? 23. 23. Kí ló ń jẹ́ 23? Kò sí 23 bí. 23 kì í ṣe òǹkà. 23 jẹ́ iye, kì í ṣe òǹkà. 23 jẹ́ iye. 23 kì í ṣe òǹkà Yorùbá. Báwo ni ṣé kí n ṣe òǹkà Yorùbá? Nítorí ẹ sọ pé 23 kì í ṣe òǹkà. Ẹ bá mi parẹ́. Òǹkà 23. Ẹ bá mi parẹ́. Ìbéèrè 23 ni mo mú. Ìbéèrè 23 jẹ́ ìbéèrè 23. Okay. Bá mi pa òkè yẹn rẹ. Ìbéèrè 43. Ìbéèrè 43 ṣùgbọ́n kò ṣeé yí padà mọ́. Ó yá, kí ni ìbéèrè 43? Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ìwọ̀fà. 43. 43. Ó dáa. Ó yá, kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ìwọ̀fà. Ó yá. Wọ́n máa ń lo ìwọ̀fà nínú òwe ni. Ìwọ̀fà lẹ́nu, ohun tó wọ lẹ́nu ló lè ọ̀fà, ẹ̀jẹ̀ agbẹnu dákẹ́. Kí wá ní ìwọ̀fà? Àbí ká sọ pé kí ni ọ̀rọ̀ míì fún ìwọ̀fà? Ta ni ìwọ̀fà? Ẹ mọ̀? Mi ò mọ̀. Ẹ bá wa parẹ́. Kí ló ṣẹlẹ̀? Ìwọ̀fà ó jẹ́ ọ̀rọ̀ míì fún ẹrú. Ìwọ̀fà lẹ́nu, ẹ lè ránṣẹ́ tó bá ṣe wù yín. Ẹ ṣé. Ó yá, ẹ mú béèrè kejì. Bá mi fún wọn. Kẹ́ tó dáhùn, níbo ni kí lẹ̀ ń ṣe? Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Àgbẹ̀ ni mí. Àgbẹ̀ lọ́ba. Bẹ́ẹ̀ ni. Àgbẹ̀ lọ́ba. Kí lẹ̀ ń gbìn? À ń gbìn kòkó.
àti ọ̀gẹ̀dẹ̀. àti ọ̀gẹ̀dẹ̀. Ó dáa o. Ó yá ìbéèrè. Kí ni Mi ò mọ ìbéèrè tẹ́ ń béèrè. ìbéèrè karùnlélógún? Karùnlélógún. Kí ni ọ̀rọ̀ tó kí ni ìbéèrè karùnlélógún? Márùnlélógún ìbéèrè karùnlélógún. Karùnlélógún. À kì í ṣe òǹkà wa bẹ́ẹ̀ yẹn. Ìbéèrè karùndínlọ́gbọ̀n. Ìbéèrè karùndínlọ́gbọ̀n. Ṣé ká parẹ́ àbí ká ó dáa. Ṣé mo ṣí ni? Ó yá ìbéèrè karùndínlọ́gbọ̀n. Kí ni àdìrọ̀ túmọ̀ sí? Àdìrọ̀. Kí ló ń jẹ́ àdìrọ̀? Kí ló ń jẹ́ àdìrọ̀? Àbí àdìrò? Àdìrò. Kí ni àdìrò? Níbo lẹ ti wá? Ìpínlẹ̀ Ondo ni. Ìpínlẹ̀ Ondo lẹ́yìn ṣe àdìrò. Àdìrọ̀. Kí ni àdìrọ̀? Kí ni àmì tó wà lórí ẹ̀? Èmi ò mọ Yorùbá dé gbogbo yẹn. Mi ò mọ Yorùbá dé orí àmì. Ó dáa. Ṣé kí n sọ fún yín? Tí n bá sọ fún yín, a máa yọ ọ́nú owó yín. Èyí lè máa yọ ọ́nú owó mi. Ṣé mo ní àǹfààní láti pààrọ̀ ìbéèrè? Rárá, ẹ lè pààrọ̀ ìbéèrè. Kí ló dé tẹ́ máa pààrọ̀ ìbéèrè? Ọ̀rọ̀ yẹn ni àdìrò, dòdòdò, àdìrò. A tún máa ń pè ní àrò. Àdìrò. Àbí àrò. Kí ni àdìrò túmọ̀ sí? Kí ni àdìrò? Àrò. Kí ni àrò? Àrò òun ni bó ṣe yé mi sí ibi tí a ti máa ń dáná oúnjẹ ní ayé àtijọ́. Àwọn ìyá aláyé àtijọ́ máa ń kó bí òkúta, wọ́n á kó papọ̀, wọ́n á dẹ̀ kogi síná. Wọ́n la máa ń pè ní orí àrò tí wọ́n ti máa ń dáná oúnjẹ. Ó ní òwe kan tí ó ní bí àkànlèdè ló fara pẹ́ òwe tí a máa ń sábà sọ lórí ní àrò. Ẹ gbà o, ẹ gbà. Àrò mẹ́ta kì í dọ̀bẹ̀. Àrò mẹ́ta kì í dọ̀bẹ̀ nù. Ẹ máa gba ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ó yá ẹ mú ìbéèrè, ẹ bá mi fún ọ ní mi. Mẹ́rìndínlọ́gbọ̀n. Mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ìbéèrè kẹrìndínlọ́gbọ̀n. Kẹrìndínlọ́gbọ̀n. Ìbéèrè kẹrìndínlọ́gbọ̀n. Ó dáa. Ó yá. Kí ni idán túmọ̀ sí ní èdè Yorùbá? Idán. Idán. Kí ni idán? Idán. Bí mo lè lo ọ̀rọ̀ náà idán, kéèyàn máa pa idán, kéèyàn máa pidán. Kí ni kéèyàn pidán? Kéèyàn máa ṣe àmúlùmọ́là àwọn nǹkan. Àlùmọ́là kọ́. Kí ni idán? Idán ni kéèyàn máa yí nǹkan padà ní ọ̀nà àìtọ́. Ọ̀nà àìtọ́. Tàbí kéèyàn máa yí nǹkan padà. Ìyẹn ni wípé bí kíní ṣe wà bí mo ṣe yí padà báyìí mo ti pidán. Pidán báyìí. Idán ń bọ̀. Mo ń bọ̀, mi ò tí ì dé. Ó yá à ń bọ̀. Ó yá. Ó ní àwọn ọ̀rọ̀ tí mò ń fẹ́ kẹ́ lò.
ẹ mọ idán kéèyàn máa ṣe nǹkan láti máa rú àwọn ènìyàn lójú tí kò dẹ̀ ń ṣe ohun tí ó jẹ́ òtítọ́. tàbí kí ṣé kí n ràn yín lọ́wọ́. àbí kéèyàn pidán tí wọ́n bá ràn mí lọ́wọ́ ẹ máa yọ kúrò nínú owó mi ò dẹ̀ ní fún yín láǹfààní yẹn tí wọ́n bá máa ràn mí lọ́wọ́ láì yọ kúrò nínú owó mi. ó dà kí ni kàyéfì. kàyéfì jẹ́ ohun tí ó yanilẹ́nu ohun tó ṣẹlẹ̀ tó dẹ̀ yanilẹ́nu tí kò kí n ṣe ohun tó máa ń ṣẹlẹ̀ nígbà gbogbo. tí èèyàn bá pidán kí ló máa ń ṣe fún àbí sí èèyàn tí wọ́n pidán fún. wọ́n bá pidán fún yàn ó máa ń da mi fẹ́ sọ pé ó máa ń dorí èèyàn rú ṣùgbọ́n ó máa ń jẹ́ kàyéfì. ó máa ń jẹ́ kàyéfì fún èèyàn. tí wọ́n bá pidán lójú ẹ̀. bẹ́ẹ̀ni kò kí ń jẹ́ òótọ́. òótọ́ yẹn gan-an ni mi ò fẹ́. kò í ṣe mi ò mọ bí mo ti lè lo ọ̀rọ̀ yẹn ní èdè Yorùbá. ẹ lò ní èdè mi ìgbà yẹn. mi ò lè lò nítorí pé ara òfin. ó yá ẹ jẹ́ ká fún báyìí fi ẹgbẹ̀rún kan kó wọ. ó yá ó kù béèrè méjì ní abala yìí ó yá. ìbéèrè kelo lẹ fẹ́ mú báyìí. ìbéèrè kẹrìnlélógún. kẹrìnlélógún. kí ni gìrìpá tàbí gìrìpá túmọ̀ sí? ìgìrìpá mọ ìgìrìpá ṣùgbọ́n mo ti gbọ́ rí mo ń gbìyànjú láti rántí ibi tí a ti lò rí ìgìrìpá tàbí gìrìpá. ṣé ẹ mọ̀ abẹ́ ẹ mọ̀. gìrìpá ṣóògbé tó máa fi agídí mú nǹkan. ní gìrì bó ṣe dún yẹn gan ni. gìrìpá jẹ́ ó dún bí gìrì. gìrìpá jẹ́ kéèyàn gìrìpá ẹni tó bá ga tó tóbi gidi kan tó síngbọnlẹ̀. báyìí fún wọn. ṣé ta ló lè yà gìrìpá. ìran Gòláyátì ló ń yà gìrìpá nínú Bíbélì mi ìran Gòláyátì ló ń yà gìrìpá. ṣé a lè pè yín ní gìrìpá. èmi ò tí ì tó gìrìpá. gìrìpá ni yín. ara mo lẹ́yìn àwọn àbúrò mi ní gìrìpá èmi ṣe gìrìpá. ó dáa. àwọn yẹn ni wọ́n ga bí ìwọ̀n ẹsẹ̀ 6 lọ sókè. ó dáa. ó di 4 ó kẹyọ kan ní abala yìí. owó yín yóò máa kúrò lójú kan kí ló dé. ó ti kúrò lójú kan o gbogbo ìbẹ̀rẹ̀ tẹ́tí yọ ẹgbẹ̀rún 5 kúrò. ìbéèrè kejì ẹni sọ̀rọ̀ kejìdínlọ́gbọ̀n ó yá. kí ni à ń pè ní ó ti ta àbí kí ni wọ́n. tiwa ò ní ta o ṣàmì. ó ti ta ó yá.
ṣé mo gbà á ni. Kí là ń pè bẹ́ẹ̀? ìjọ ṣé mo gbà á ni. Ògún tó bá dáyàn lójú èèyàn máa fi ń gbárí ni. Tó bá dá yín lójú tẹ bá gbà ẹ máa sọ pé mo gbà o àbí. Ó yá bá mi parẹ́. yìí ò kí ń ṣe òwe. Bá mi parẹ́ wọ̀n mọ́. ṣé mo gbọ́ ọ̀rọ̀ náà ni. Ó ti tà. mo mọ̀. Kí ni? Ẹ ti kúrò lórí ẹ. Rárá o, mi ò sọ pé mi ò mọ̀. mi ò sọ wípé mi ò mọ̀. Rárá mi ò sọ wípé mi ò mọ̀. Ó yá kí ni? tí nǹkan bá ti ta onígbó ti bàjẹ́. olùkọ́ bá mi fi òtítà wọ̀wọ́ nǹkan tó ń pè lótìtà ni. olùkọ́ kí ni? Kí ni? nǹkan tẹ́ ń ṣe yìí kò dára rárá. Kí ni mo ṣe? Ó yá ẹ fẹ́ lọ sí abala míì. Ìdámọ̀ ẹ gbé fún olófòfó. Ìdámọ̀ ìbéèrè 5 láti ìdámọ̀. Má jẹ́ kán rí torí tójú wọn ti ń lọ síbẹ̀ yìí. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Iyán ni mo fẹ́ràn jù. Iyán àti kíni? Àti ọbẹ̀ ẹ̀fọ́. Ẹ̀fọ́ rírò. Ó yá ìdámọ̀ kí ni? Ìbéèrè kẹtàdínláàdọ́ta. Kẹtàdínláàdọ́ta. Ó yá kí ni? Akàn. Ó dáa wá fún wọn ní 1000 kan. Ó dàbí ibi ilẹ̀ ti fẹ́. Ó yá fún wọn ní ìbéèrè kejì. Ìbéèrè kelo? Àádọ́ta. Kejìdínláàdọ́ta. Pig. Ẹlẹ́dẹ̀. Ẹlẹ́dẹ̀. Ẹ ti ń gùn ẹlẹ́dẹ̀. Ó yá ẹ fà mí sórí ẹlẹ́dẹ̀. Kò sí lára ìbéèrè mi. Kò sí lára ẹ̀. Mo lè béèrè ìbéèrè tó bá wù. Kò sí lára ìbéèrè mo. Ìdámọ̀ òun ni mo mú. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo ti dámọ̀. Ó ti tán. Òfin gbàlejò. Òfin. A ti gbàlejò. Jọba mi fún ọ. A ti gbàlejò. Ó yá. Ó kọ ẹ̀ tí fi máàkì mi síbẹ̀ yẹn. Máàkì. Bá mi yọ. Ẹ wá ó yá. Olófòfó. Ibi tá a máa ń rí yín sí nìyẹn. Ìbéèrè kelo? 19. Ó yá. Pot. Kòkò dáná ni tàbí apẹ̀rìn dáná. Ẹ ṣe. Ẹ fi sí. Jọ bá mi fún wọn. Ó dàbí pé wọ́n kanra báyìí. Ó kù mélòó? 2. Ó yá. Ó dàbí pé abala yìí lẹ fi máa ń gbéra. Díníàádọ́ta. Ìbéèrè 5. 5. Fox. Àjàgbó. Fox. Kí tún ni ọ̀rọ̀ mi fún fox? Àjànùgbó ni mo dáhùn sí tí àwọn àgbẹ̀ máa ń pè. Ẹ̀yin ṣé ẹ ti gbọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ rí? Rárá. Mo ti gbọ́ rí. Ṣé ẹ fẹ́ kí n fún yín ni? Á wù mí.
mo ti gbìyànjú. ìyẹn ni wípé ara yín lè balẹ̀. báyìí fún wa orúkọ méjì ló ń jẹ́ ìkan nìyẹn ó wá ọkẹ ẹyọ kan àbí. ó yá ìbéèrè kelo. kẹrìndínláàádọ́ta. kẹrìndínláàádọ́ta. sheep. ìyẹn ló yẹ kó rọ̀ jù ní gbogbo nǹkan tẹ̀ ń dáhùn. àgùntàn. ẹ fà mí sórí àgùntàn. ọjọ́ olùkọ́ àbí atọ́kùn mo ti sọ pé èmi ò mọ àmì ní Yorùbá torí Yorùbá mi kò kọjá ìpele kẹta ní iléèwé ẹ̀kọ́. iléèwé ẹ̀kọ́ girama. iléèwé ẹ̀kọ́ girama. bẹ́ẹ̀ ni. ṣé mi gbá ni. kí ni House of Representatives ní Yorùbá? kí ló ṣẹlẹ̀? ṣé ilé aṣòfin àgbà. ilé aṣòfin àgbà. ìyẹn yàtọ̀. ìyẹn kí ni ìyàtọ̀ yẹn kí ni ìyẹn jẹ́? ó yá. bọ̀ mo ronú sí ni. kí lẹ̀ ń rò? House of Representatives. àti gbàlejò. ilé ìgbìmọ̀ aṣòfin. ilé ìgbìmọ̀ aṣòfin House of Assembly. ilé ìgbìmọ̀. ṣùgbọ́n House of Representatives là ń sọ. House of Reps. ṣé kí n sọ fún yín? ṣé wọ́n ti dáhùn ìbéèrè bá mi parẹ́ o ṣe? èwo lẹ tún fẹ́ lọ báyìí? ẹ sọ. ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin. ẹ ṣe. ó yá ibo lẹ ń lọ? ó ṣàwòye kí ẹ ṣàmà yọ kúrò nínú owó mi. ó yá ibo lẹ fẹ́ èmi kọ́. òwe ara ìbéèrè tẹ̀bìrì kò sí nínú ohun tá à ń ṣe. kí là ń ṣe? òwe. ó yá mo mọ̀ pé òwe yẹn máa tún fi òwe yẹn gbéra gidi. òwe. òwe wo ni? ìkẹtàdínlọ́gbọ̀n. ìkẹtàdínlọ́gbọ̀n. ìkẹtàdínlógójì. kẹtàdínlógójì. ó yá kí ló sọ? àjànàkú kúrò lẹ́ran à ń gọdè. ìtumọ̀ rẹ̀. àjànàkú. kí ni àjànàkú? erin. kúrò lẹ́ran à ń gọdè. erin jẹ́ ẹran tó bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ kan gìrìpá ẹran gìrìpá ni. kò kí ń ṣe ohun téèyàn lè kọjú ìjà sí. kí ni tán bá ní èèyàn gọ kí ni gọ? farapamọ́. ó yẹ kó wá rọrùn fún yín láti sọ. erin kúrò ní ẹran tí à ń farapamọ́ fún láti bájà. a gbọ́dọ̀ sá jìnnàjìnnà tá a bá ti rí erin tó ń bọ̀ a gbọ́dọ̀ sá fún. ó kúrò lẹ́ran tí à ń gọdè nítorí pé agbára kò lè ká.
téèyàn bá fẹ́ òkè. òkè yẹn la parẹ́ yẹn. kò burú téèyàn bá fẹ́ kọjú ìjà sí erin èèyàn gbọ́dọ̀ fi àlàfo lẹ̀ sí erin téèyàn fẹ́ bá jà ṣùgbọ́n nítorí pé kò kí ń ṣe ohun tí èèyàn lè dá mú. nǹkan tá à ń gbìyànjú láti béèrè ni wípé ẹ sọ fún wa kí ló túmọ̀ sí fún wa ní àpẹẹrẹ ìgbà tí a lè pa òwe yìí àjànàkú kúrò lẹ́rọ à ń gọdẹ o. wọ́n ní igi gogoro àtòkè láti ń ṣe kinní kan sí. ẹ jọ bá mi pa igi gogoro má gùn mí lógún àtòkè láti ń wò àtòkè láti ń wò. yọ parẹ́. ìyẹn kọ́ lè máa parẹ́ ìbéèrè ìyẹn kọ́ lè máa parẹ́ tẹ bá ti ṣe yẹn báyìí ẹ ti ń ṣe òjòrò nìyẹn o. ẹ tún bẹ́ẹ̀ pòwe ẹ̀ tún pa dáadáa. kò sí nínú ìbéèrè tẹ̀bí mi lórí. ẹ̀yin náà lẹ gbé wá. kò sí nínú ìbéèrè tẹ̀bí mi lórí. ó yá ẹ bá ẹ fún wa ní òwe míì. ìbéèrè kelo. ìbéèrè kejìdínlógójì. kejìdínlógójì. ó yá kí ló sọ. parí òwe yìí ají má bọ́jú. mi ò mọ̀. ẹ̀yà ìbéèrè tó kàn. ẹ pẹ̀lẹ́. òbúrú eré ni. èwo tún ni. ìbéèrè kọkàndínlógójì. ó yá. ẹni rúbọ òrìṣà. a gbọ́dọ̀ rú ti èèyàn kí ẹbọ tó gbà. bẹ́ẹ̀ni kí ló túmọ̀ sí. ẹni rúbọ òrìṣà a gbọ́dọ̀ rú téèyàn kí ẹbọ tó gbà. ẹni rúbọ òrìṣà gbọ́dọ̀ rú téèyàn kí ẹbọ tó gbà. irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ tẹ́ àwọn èèyàn láyìíká rẹ̀ lọ́rùn. báyìí fún wọn. ẹni rúbọ òrìṣà gbọ́dọ̀ rú ti èèyàn. torí tẹ bá ní kó bá rányàn kó bá yín gbé ẹbọ lọ síbì kan tẹ́yìn fúnra ara yín tẹ́ ẹ̀ tọ́jú ẹni yẹn dáadáa ó lè má gbé jíṣẹ́ o. ó yá. ìkẹrìndínlógójì. ó yá. àjò kì í dùn. kó nílé má relé. kí lẹ́yìn sọ. ẹ ní kí n parí òwe yìí. àjò kì í dùn. àjò kì í dùn. ṣé ẹ ti parí ẹ bẹ́ẹ̀ ṣe sọ pé kó lílé má relé. mi ò tí ì parí ẹ. ibi tí mo mọ̀ dé nìyẹn àjò kì í dùn kó nílé má relé. ṣé ẹ mọ ẹyẹ tó ń jẹ́ odídẹrẹ́. rárá. ẹ ti gbọ́ rí. bẹ́ẹ̀ni. ṣe bí àgbẹ̀ nìyí. kò kí n ṣe gbogbo nǹkan lèyàn náà mọ̀ láyé yìí. ọlọ́run bá ló mọ ohun gbogbo. èèyàn lè mọ gbogbo nǹkan tó láyé yìí. wọ́n ní kó dídẹrẹ́ má rè wò ó. ṣe mọ̀ pé ìwó ni ilé odídẹrẹ́. à ń sọ fún yín báyìí kó dídẹrẹ́ má rè ìwó. ó dáa ìkarùn nìyẹn. ìkejìlélógójì. kejìlélógójì. kí ni kejìlélógójì ní òyìnbó.
kejìlélógójì ní ìbéèrè. ó yá. Ẹni tí yóò mú ẹ̀kọ́ fóró yóò bá ọmọ ẹlẹ́kọ̀ọ́ ṣeré. Ẹ gbà mí ò mọ̀. Ẹ ṣé. ó yá ẹ lọ sí abẹ́rẹ́ tó gbẹ̀yìn. ẹ lọ sí abẹ́rẹ́ tó gbẹ̀yìn. èmi ni mo máa fún yín lélẹ́yìí. tí Yorùbá bá sọ pé èèyàn fẹ́ra kù kí ló túmọ̀ sí? Tó máa ní èèyàn fẹ́ra kù. tó bá ní ó mà dàbí pé ó ti fẹ́ra kù. Obìnrin náà máa ń lò fún. mi ò mọ̀. pé tó bá ní ó fẹ́ra kù ó túmọ̀ sí pé ó ti lóyún. tó dáa bá mi fún ó dà pé ibi lẹ fi fẹ́ gba gbogbo owó yìí padà o. tí Yorùbá bá sọ wípé ẹ jẹ́ kí tó bá yín wà mí ẹja ń bá kàn kí ló túmọ̀ sí? ẹja ń bá kàn yàní ṣé ẹja ni àbí akàn kí ló túmọ̀ sí? ṣé mọ̀ kó tó lè jẹ́? Ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ wò. Ṣé ọkùnrin tàbí obìnrin? ẹ lè lò fún ẹnikẹ́ni. ṣé ti gbọ́ rí? ẹ ti gbọ́ ẹja ń bá kàn rí? ìdí nìyẹn tó yẹ kẹ́ máa lọ sí yoruba.com ẹ bá rí ń bẹ̀ ẹja ń bá kàn. So kí ni ìtumọ̀ ẹ̀? tí Yorùbá bá sọ pé ṣẹ́ja ni àbí akàn wọ́n á ní ṣé ó bọ́ sí i àbí kò bọ́ sí i. Ẹ ṣé. lódà ó nítàn tó rọ̀ mọ́ ṣùgbọ́n mi ò ní sọ ìtàn yẹn lórí ètò yìí. tó bá léèyàn tẹ́rí gbaṣọ Yorùbá bá ní èèyàn tẹ́rí gbaṣọ kí ló túmọ̀ sí? Ó ṣaláìsí. ó ṣaláìsí. ẹ mà ti ń ó ṣaláìsí. ó dà pé àkànlò èdè yìí lẹ fi gbéra gidi o torí ó dà pé ẹ fakọyọ. kí ni fakọyọ? Ó ṣe dáadáa. ń ṣe dáadáa tí ó dá yín lójú. Ó dá mi lójú. Ó fakọyọ kí èèyàn ṣe dáadáa. báwọn fẹ́ wọ́n fẹ́ jẹ owó wa o. tó bá léèyàn fi ojú olóore gúngi kí ló túmọ̀ sí? bá ló fi ojú olóore Ó gúngi. jẹ́ abáramóore jẹ. Tàbí aláìmoore. Tàbí ẹni tí kò mọ̀ pẹ́ dá. jẹ́ bá mi fún wọn. ó dáa a ti parí ètò báyìí. Ẹ ṣé. èló lẹ wò pé ẹ jẹ ní èdè Yorùbá? Kí olófòfó tó ń ṣàmójútó rẹ̀ kó sọ fún mi. kò lè sọ̀rọ̀. Kó kà á. wọ́n kà. Ṣùgbọ́n ó lè ṣàyọkúrò àti àfikún kò dẹ̀ mọ́ kà. bẹ́ẹ̀ ni ó yá èló ni èló lẹ jẹ yẹn? 12,000 rè. Tí a bá dẹ̀ ní ká ka eléyìí ní méjì. Méjìlá náà ni. 12? Bẹ́ẹ̀ni. ó wá jẹ́ ẹgbẹ̀rún mélòó tẹ jẹ?
Ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́rìnlélógún. Ẹgbẹ̀rún mẹ́rìnlélógún. Ó dáa, ẹ kú oríire, ẹ ti jẹ ẹgbẹ̀rún mẹ́rìnlélógún. Ẹ fakọyọ lóòótọ́. Mi ò gbìyànjú rárá. Ẹ gbìyànjú. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ wò bẹ́ẹ̀. Tó ẹ ṣé gan ni. Tí ẹ bá fẹ́ kópa nínú ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń hàn ní ẹ̀rọ amóhùnmáwòrán yín. Àwa tá a bá ṣe sọ bẹ́ẹ̀ ló ṣe máa ń rí. A fẹ́ fi iye tí ẹ jẹ ránṣẹ́ sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn tí wọ́n máa fi ránṣẹ́ sí yín wọ́n ń gbọ́ yín báyìí. Ẹ jọ̀ọ́ ẹ sọ òǹkà tí a máa fi ránṣẹ́ sí. Ẹ ṣé o. A dúpẹ́. Mi lè fowópamọ́ kò lórúkọ ní Yorùbá o, kò ní orúkọ ní Yorùbá, ṣùgbọ́n òǹkà ilé ìfowópamọ́ mi ni òdo. Ó yẹ dúró, ẹ ṣé gan ni, a máa rí yín bá. Bàbẹ́là la wà nílé àgọ́dọ̀, bàbẹ́là la wà tá ti ń kéde tá ti ń